Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Yoruba actor and educator Chief Peter Fatomilola has disclosed that he is in every way in support of the Yoruba nation. In an exclusive interview with BBC Yoruba, the veteran Yoruba actor said that there was nothing wrong in agitating for secession in Nigeria. Speaking further, he said that if every region gets its own nation, the leaders will be able to work effectively, and when anything is wrong, it will be very easy to correct them. Sunday Igboho is not a bastard, and he has showed to the all Nigerians that he is truly a Yoruba man. Peter Fatomilola says as he begins his remarks on the issue of Sunday Igboho. Peter Fatomilola further stressed that he is wholeheartedly in support of the struggle of Yoruba youth heroes such as Sunday Igboho. Peter Fatomilola said he always prays for Sunday Igboho because Yoruba nation is such a priority. Ibẹ̀ Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá láwọn náà jáde fún rally ní July 3rd. Ìpínlẹ̀ Èkó ẹ gbàlejò ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire ẹ dákun ẹ pè mí wọlé ẹ jẹ́ a jọ sọ ọ̀nà wo lẹ fẹ́ fi kún rally ìpínlẹ̀ Èkó lọ́wọ́. A nílò first, a nílò cap, a nílò ọ̀pọ̀ nǹkan, àwọn mọ́tò tá a fẹ́ gbé lọ kí lẹ̀yin fẹ́ fi dá sí. À ń gbọ́ yín. À ń gbọ́ yín sà. Ẹni tá a ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a ń sọ látàárọ̀ náà ní ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó pé à ń bọ̀ ní July 3rd kì í ṣe pé ṣé a ní a máa wá mọ́ à ń bọ̀ ni. À ń bọ̀ Ọlọ́run á fún yín ṣe o. Àmín. Ọlọ́run á fún yín ṣe lágbo Ọlọ́run ní lálátakò. Àmín Ọlọ́run. Jerry, hello. A wà pẹ̀lú yín sà. Èmi fẹ́ sọ ni wípé ṣé bàbá Buhari tó tún lọ sí London yìí bílíọ̀nù tó ń kó sáko rọ̀kì láti ṣe kílíníìkì wọn ò lè túwìtì ẹ̀ ń bẹ̀ mọ́. Hospital bí ọ̀dà ni. Àwa ọmọ Yorùbá àwa mọ nǹkan tó tọ́ sí wa mọ́ àtẹnujẹ òjẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lóhùn kan káwọn bí tá à ń lọ gbogbo ẹnikẹ́ni tó bá ní kélé má ṣe kò ní ṣojú ẹ̀. Àmín àmín Ọlọ́run. Àmín. Ẹ bá wa sọ fún àwọn tó wà ní London lọ́hùn-ún wọn ò gbọ́dọ̀ jọ wọlé. Wọ́n ti ń gbọ́. Pátálíkà Nàìjíríà kọ́mọ́ fẹ́ǹsì á lè rà with 100 naira ń sìn sachet ti paracetamol tó òṣìṣẹ́ tó jẹ́ fẹ́ẹ̀kì 100 naira ni. So nígbà tí Buhari ò bá hospital lọ Nàìjíríà báwo ni mẹ̀kúnnù lè fẹ́ lọ hospital. ọdọọdún dẹ̀ ń kó bílíọ̀nù lórí àwọn hospital yìí. Bàbá máa gbọ́ wọ́n tún approve 800 and something billion million dollars lẹ́nìí kan tún lọ gbà lórí àwọn ta ni kí lẹ fi ń ṣe fún wa. Àmọ́ tán fi ṣe. Àtijẹ ẹ fún wa ọ̀nà ẹ fún wa omi ẹ fún wa kí lẹ wá fẹ́ ká dúró fún. Oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká nǹkan tá a bá jọ níbi kẹjẹ kájọ pọ̀jù mọ́ bí ká wá wo olórí burúkú náà tó ń pera wọn ní lídà Yorùbá tó ní ṣàǹfààní tọmọtọmọ yẹn ká wá wò wọn bí wọn á jáde síta gbogbo wọn máa sá. Bẹ́ẹ̀ni ó di dandan kan sá. ẹni tó bá bí ìyá rẹ̀ nínú wọn kó òun àtọmọ àtìyàwó ẹ̀ kọ́ bọ́ta ní July 13 kan á ní kí la fẹ́ ṣe. July 3rd. Yes, July 3rd kọ́ bọ́ta kan wá bá wa sọ pé kí la fẹ́ ṣe. bóyá ìyálàyà wọn bí ìyálàyà wọn lòdùwà ni òbí bàbá ńlá wọn lòdùwà ni kájọ á sọ ẹni tó jọ ní Oòduà. ilé bàbá ọmọ ń bọ ọmọ lẹ́rù o.
ilé bàbá ọmọ tí a ń bọ ọmọ lẹ́rù báyìí o. ilé bàbá tí wọ́n bá wa lẹ́rù tó bá ti yóò yá. ọmọ Yorùbá ti sọ̀rọ̀. àgbọ̀njẹ̀bẹ̀ lákìsà. Ìjẹ̀bú máa ń pòwe kan ẹ̀bìrì pé báwọn náà yóò sọ. bó o lọ ṣe sọ bá mi. wo ní fẹ́rẹ́ ń díyàwó rẹ̀ wébìnrin náà rẹ̀ fún iléeṣẹ́ rẹ̀. yé mi máa o kò yé mi dáadáa sà ẹ bá ń tú. ńgbà tó fi blade tó fi báyàwó yín sín gbẹ́rẹ́ síwájú iwájú òwò ẹ̀ tẹ̀dẹ̀ ìjẹ́ ní bèrè pé ta ló ṣe fún. bẹ́ẹ̀. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn bóun tí wọ́n ṣe jẹ́. ẹ jẹ́ káwọn bàbá wa nǹkan tán kó lẹ̀ tó wà nílẹ̀ kan kó bọ́ta lóòótọ́ a lè má níbọn a lè má ní nǹkan bọ́ta wa ní nǹkan tó ju ìbọn lọ nà. kíkọ́ jáde ẹ̀yin ọmọ ẹ̀rọ àwọn èèyàn lágbára. We are fed up. Exactly. We are fed up. This country is frustrating. It's frustrating. Let them go. Let the Fulanis go. Let them go. Let them go and do their life. Let we maintain what we have here. We have fought for many years. Ọmọ Yorùbá kò jẹ́ director ní Nigeria Port Authority now. Marine ló wà ń bẹ̀ yẹn. bó ṣe rí nìyẹn. Agro ló wà ń bẹ̀ yẹn. Everything wà in our land here. Hausa ló wà ń kó tó ń kó lọ sọ́dọ̀ wọn. Fúlàní tiẹ̀ ni. àwa sọ àwọn bàbá kan lẹ́kọ̀ọ́ àwọn olórí burúkú. àwọn làwọn leader. ta ló fi wọ́n ṣe. ta ló fi wọ́n ṣe ikú apá gbogbo wọn. ẹni tó bá bí yẹn rè nínú wọn kó pọ̀ta. àṣẹ ẹ ṣe bá mi. ẹni tó bá bí yẹn rè kó pọ̀ta kó wá pọ̀ kó ní kíkọ́ kí n fẹ́ ṣe ní July 3rd. ẹ ṣe gan ni sá. ṣé bó olórí burúkú wọn ń gbà yé Jonathan. tẹ̀mọ́ kóra wọn sọ́jọ́ ta for many days. wọ́n kóra wọn sọ́jọ́ ta náà tó ń dáná tó ń ṣe bẹ̀ níbẹ̀ Jonathan ò ní kọ́ lọ pa wọ́n náà. bẹ́ẹ̀ni. You have respect for rule of law. Now we can't do that. We are told they came to chase us away, kill our people, kill the youth, and you people are taught. Ẹ jẹ́ ká bá àwọn youth sọ̀rọ̀. àwọn ni o àwọn gan-an ni sọ̀rọ̀ tá a ní. Jẹ́rẹ́ àwọn youth tá à ń sọ yìí àwọn youth yìí náà máa gbé bọ́n lé lọ́wọ́ tó máa ní kí wọ́n lọ face youth ẹgbẹ́ wọn. bẹ́ẹ̀ni. After the whole game wọ́n á àbádọ́n yín tí tó bá ti di pé election tó ń bọ̀ wọ́n á tún fà yín mọ́ra. tí wọ́n ń ronú ni. wọ́n rọjọ́ ọ̀la. ẹni tó fún ẹni 10,000 ẹni tó fún ẹni 10,000 pé kó lọ pa ọmọ làkejì ẹ tí ọmọ tiẹ̀ wà l'Oxford University. tó ń bẹ ní Harvard. Now yes, and these so-called stupid people I don't have any respect for any one of them anymore. àwọn ọmọ wa ti lọ kàwé London ọ̀nà kàwé lamẹ́ríkà àwọn ọmọ ti wá tó ń jẹ́ kó graduate for 8 years 4 years course we turn to 8 years course. kábíyèsí Ọlọ́run bó ṣe rí nù. àwọn ọmọ tí wọ́n yẹn tó wá dé before they came back from there the job is already waiting for them here. Akunṣe the job is already waiting for them at Aso Rock at NNPC at CBN. àwọn ọmọ tí wà dẹ̀ríkẹ̀ tá a tún fagídí pé kọ́ lọ school kọ́ lọ ṣe 5 years course ẹ sọ di 8 years mọ́ wọn lọ́wọ́ ẹ sọ di 10 years mọ́ wọn lọ́wọ́ at the end of the day ẹ lẹ́yìn wá ọmọ 21 years with 5 years experience. ẹjọ́ nǹkan tó ní kálukú bá ní lágbára kẹ́ni kálukú contribute to ẹ. ẹ ṣe kí ni sá. we are suffering. ẹ ṣe sá. we are suffering. I'm calling from Ajah. Okay, I'm calling from Ajah, Lagos. Yeah, sir. Sir. Yeah. Hello. Hello, ẹ káalẹ́ káàbọ̀ sórí ètò. Kí lẹ wí sá o? Bẹ́ẹ̀ni. Now. Ọjọ́ ta ló ti máa bẹ̀rẹ̀
aago mélòó sà? aago 9 àbọ̀. Aago 9 àbọ̀. bẹ́ẹ̀. Sáà lè gbé mọ́ra tiwa náà wá síbẹ̀ ẹ̀jẹ̀ máa yá. kò sí ní tẹ́ ẹ lè gbé wá gbogbo ní tẹ́ ẹ bá ní náà ló wà acceptable. Ọ̀dà sà. Wọ́n ló wà ní aago 9 àbọ̀. ó dáa. àníṣe òmìnira lẹ Yorùbá ẹ má jẹ́ àpè lómìnira mọ́ omi ìdẹ̀ra làwa fẹ́ gbà òmìnira ní Nàìjíríà gbà tó domi ìnira mọ́ wọn lọ́wọ́ omi ìdẹ̀ra làwa fẹ́ gbà. hello. Hello. hello ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Àwa mọ̀ ló o. yes sir. Àti Ìlọrin la ti ń pè o. ẹ káàbọ̀ láti ìlú Ìlọrin ìlú Fúlàní. Ìlú Fúlàní kọ́ ìlú Yorùbá nìlọrin. àwọn kan ní Fúlàní ló ní ìlú Ìlọrin. Fúlàní kọ́ ló ní ìlú Ìlọrin. Àwa tọ́tàn o. ìtàn ráńpẹ́ tẹ́ ẹ gbọ́hùn ẹ bá wa sọ díẹ̀. Àmọ́ bí a ti fẹ́ rìn ní ọdún tọ́ọ̀dù yẹn tí ó dọ̀bọ̀ ní mú wa mọ́lẹ̀ sí bẹ́gà o. Ọlọ́run sọ wa. bí bó bá ṣe pé bẹ́gà náà ló dọ̀bọ̀ ó ti mú wa bẹ́gà náà láti bẹ̀rẹ̀. Àmọ́ ṣe mọ̀ pé ó dọ̀bọ̀ yẹn máa ń pọ̀ gan o àmọ́ bá a ti fẹ́ rìn o tó dọ̀bọ̀ ní mú wa mọ́lẹ̀ káà ní tètè ọjọ́ ta o. a tètè kúrò lé ni. Ọlọ́run sọ wa o. àmì Ọlọ́run. ó ti sú wa o ọ̀rọ̀ tí Buhari náà mo tún fẹ́ sọ nípa ẹ̀ o tó ló fẹ́ lọ pàtó bí ní abroad báyìí o. ìgbà tí ayé Goodluck nígbà yẹn òun náà ti campaign ká pé àwọn tó lọ ń gba tọ́jú lọ́hùn pé ìjọba wọn ò já ni tó yẹ kó tún ọtí tó wà lábújá sí òun náà ti wà lórí oyè ìsìn ni kò rí ṣe ẹ gbà wálẹ̀ o. Ọlọ́run ni ó gbà wá àwa kọ́ àwa ká aláàrẹ ó mórí lọ́nà ààrẹ bú àwa ká ní mo mórí lọ́nà bí ẹ ń lọ.